تعالى مولنا وقلنا تكاري وقلوا إدادا لين إن شاء الله أما قديوكا كاننا مولنا وفاوة وضاوة شيخنا الوالد قمر الدين يونس أقول الإمام حفظه الله تعالى ونسأل الله سبحانه وتعالى أن يحفظه من كل سوء ومكروه وأن يتولى أمره إنه سميع قريب مجيب الدعوات وكنا ننوى وتسي ونشو قواني وأبو محمد جزاه الله خير أبو حنيفة فاوى أستاذ شريف كلهم بالله في شيء بكم لدينا فوقنا قروي بكنا فضيلة شيخنا دكتور عبد المؤمن الذي لا تعمل من باب البيان والتبيان جزاكم الله عنا وعن المسلمين خيرا أما شيخ ومبني سلام سي أما جماعة شيخ وبني سلام وسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعن بابا والتي بوين أنتي أفك بني بيه أكرمكم الله. أني أقول تفيني الروحانية في الإسلام. الروحانية في الإسلام. كني هاتي إسلام تقدر تعمل سير روحانية. أيقول المسلمين بدو الله يوري سيدي سيلاني شيخ. الله يحفظكم. وبالله التوفيق. اللهم آمين. الحمد لله الذي خلق الروح. والروح من أمره من أمر ربي. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa alhamdulillah ọba Allah ọba tí ó dá ẹ̀mí ẹ̀dá ni ẹ̀dá Ọlọ́run Ọlọ́run ọba Allah ni mo wá fi ẹ̀mí yẹn sí ara ẹ̀dá ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ẹ̀dá tọ́lọ́run fi ẹ̀mí sára ẹ̀ àwọn méjèèjì ẹ̀dá wọn jẹ́ fọ́lọ́run ọba wa Ọlọ́run ọba Allah pàṣẹ pé kẹ́mi ó bọ́ sára nǹkan tá a fẹ́ kó máa ṣẹ̀mí ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ màláíkà ó lè jẹ́ àlùjànnú ó lè jẹ́ ọmọ èèyàn ó sì lè jẹ́ àwọn dábà gbogbo eléyìí ó jẹ́ àmọ̀ pé ọwọ́ Ọlọ́run ọba ni ẹ̀mí wà Ọlọ́run ọba yìí tó wá fẹ̀mí sí wa láà tó ní kí ká máa mí dàsìkò yìí ọba náà lọ́ba tá a dúpẹ́ fún alhamdulillah àti àwa tá ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa Ọlọ́run ọba aláà tó fẹ̀mí wálé dàsìkò yìí a dúpẹ́ fún ọ ọwá bẹ́ẹ̀ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́tà jẹ́mi ogun lè rí dáadáa ọlágbára Ọlọ́run ọba wa ìkẹ́ Ọlọ́run wàlà Ọlọ́run àánú Ọlọ́run kó bójú sí Ọlọ́run ànábì wa Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábé àti gbogbo àwọn ẹni rere ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò ní ọ̀sán yìí ar-rawhaniyatu fil Islam ar-rawhaniyatu fil Islam ọ̀rọ̀ ńlá ni spirituality Allahu Akbar in Islam àwọn kan bẹ tí a máa gbọ́ tí wọ́n máa pe ara wọn ní ìjọ ẹlẹ́mìí wọ́n ní rawaniya òun náà ni àwọn ń sìn àwọn sílọ wọ́n ní ẹ̀mí ni làwọn ń sìn ẹ̀mí ní ń darí àwọn ẹ̀mí ní ń darí ayé àwọn ẹ̀mí ní ń darí gbogbo nǹkan tí ń bẹ gbogbo nǹkan tẹ́ bá rí ẹ̀mí ní ń bẹ láàrin wọ́n ní gbogbo nǹkan tí ń bá ń lọ tí ń bá ń bọ̀ ẹ̀mí ní ń pàṣẹ irú ẹ̀mí wo àwa béèrè pé nígbà rẹ̀ mi ó yẹ ká béèrè pé ta ló dẹ̀mí ẹni tó dẹ̀mí yẹn wọ́n ń pè ní Allah ẹ̀yọ́ màyá mi àdáwò kan tó ń jálù wá ní ilẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn àjọ kan tí wọ́n ń pera wọn ní RMQK lọ́wọ́ mọ́sábà ní ìfọ́nàmọ́ wọn àwọn yẹn àwọn tó dìde nínú ayé wọ́n tún dìde nílẹ̀ Yorùbá àwọn oníṣòfin làrán láti ìrántán tó jẹ́ pé àwọn gan nígbàgbọ́ nínú rawaniya àwọn náà sọ pé àwọn ẹ̀mí kan ń bẹ táwọn ránṣẹ́ ìpìlẹ̀ alámọ̀rí ẹlẹ́mìdé RMQK wọ́n yà látara àwọn tasawufu ni àwọn wá da ìbọ̀rìṣà papọ̀ mọ́ tiwọn ọmọ ya àwọn àlìjànú ni wọ́n ń sìn ẹ̀mí tí wọ́n rí fàá sí yẹn àwọn àlìjànú ni Ọlọ́run la sì sìn ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ látara pé ar-ruh wa nafs tí wọ́n ń pè ní ẹ̀mí òun náà ní tààmù ní nafsu wa sirru min asrarillahi awda'ahu fi jami'il makhluqat al-hayyati min malakin wa jinnin
wa insin wa hayawani ẹ̀mí àṣírí kan ni nínú àṣírí tí Ọlọ́run fi pamọ́ fún wa Ọlọ́run bá fi ẹ̀mí òun sára gbogbo nǹkan tó fẹ́ kó máa mí nǹkan tó fẹ́ kó máa dàgbà màláìka ẹ̀mí Ọlọ́run fi ṣe là ní fi mí tó bá padà yá Ọlọ́run padà gbẹ̀mí gbogbo màláìka wọ́n dé pé wọ́n yẹ sọ Ọlọ́run ò lágbára wọ́n àwọn àlìjànú tí ń bẹ nílé ayé ẹ̀mí Ọlọ́run fi sára wọn ni wọ́n fi ń bẹ àwọn ọmọ èèyàn àtàwọn tá à ń sọ̀rọ̀ yìí náà ẹ̀mí Ọlọ́run fi sára wa là fi ń sọ̀rọ̀ gbogbo àwọn ẹranko àwọn dábà àwọn kòkòrò tí wọ́n ń lọ tí wọ́n ń move gbogbo living things wọ́n ní gbogbo wọn pátá nínú àwọn ẹranko àwọn ẹyẹ ẹ̀mí Ọlọ́run fi sí wọn là ẹ̀mí náà ẹnìkan kan mọ̀ túmọ̀ ẹ̀ ẹnìkan kan mọ̀ bó ṣe rí lẹ́yìn Allah nìkan tó dá a sábà pé tẹ́mi bá ti dé ara ọmọ nínú ìyá ẹ̀ bá ṣe ẹran yẹn yóò máa mí. فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالروح لا بالجسم إنسان ẹ mọ̀ jẹ́ àtúndọ̀bẹ̀ nítorí àsìkò wa ọlọ́mọsàbá ni wà pẹ̀lú yín ìtafẹ́ mú jáde mẹ́rin pé وأنت بالروح لا بالجسم إنسان ẹ̀mí yìí ìmọ̀ wọnú ara ọmọ èèyàn bó ṣe wá rí kò sẹ́ni kankan tó mọ̀ àsámọ̀ pé tó bá ti balẹ̀ sínú ara inú àpòdùkẹ́ ìyá bóyá àpòdùkẹ́ ìyá ẹran ni àbí àpòdùkẹ́ ìyá èèyàn ìyá yẹn ó fìlì pé ẹ̀mí ti dé ara bá ṣe ẹran tó wà níkùn ó tún movement ti ń ṣẹlẹ̀ tó bá wá dàgbàdàgbàdà náà tó wá sílé ayé akàrin lọ ń bọ̀ tàbárí kò gbà pamọ́ kò rẹ́sẹ̀ gbé mọ́ ọ̀yájúlẹ̀ kò rí náà mọ́ kò mí mọ́ àti mọ̀ pé ẹ̀mí ti kú ní ara rẹ̀ gbọ́wọ́ lórí nígbà tó wà ń bẹ̀ nígbà tí ń lọ tí ń kú lára rẹ̀ gbọ́wọ́ ló ṣe rí nígbà tí ń kú lára rẹ̀ kò sẹ́ni kankan tó mọ̀. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ní yas'alunaka a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní yas'alunaka 'anir ruh Ọlọ́run bá ní wọ́n bọ̀ wá béèrè nípa ẹ̀mí lọ́wọ́ Rasulu sallallahu alaihi wasallam qulir ruhu min amri rabbi wọ́n sọ fún wọn yìí pé àṣẹ tọ́lọ́run bá aláàpá ni Ọlọ́run pàṣẹ yìí pé kọ́ máa mí ẹ̀mí sì bọ́ sára nǹkan yìí sì mí kò sí tó tún kàn wọ́n mọ́ Suratul Isra Quran 17 verse 85 àṣẹ Ọlọ́run bá ní ẹ̀mí Ọlọ́run bá aláàtọ́ pàṣẹ tó ní kẹ́mi ọlọ́lẹ̀ bọ́ síbì kan al-arwahu kulluha makhluqatun lillah ajẹ́ pé ẹ̀dá Ọlọ́run yóò débì kan lásìkò tí Ọlọ́run bá aláàbá ní kó débẹ̀ yóò dẹ̀ tí ń kó ń bẹ̀ lásìkò tọ́lọ́run bá ní kó kó ń bẹ̀. kò lè lo ju àsìkò tọ́lọ́run Ọlọ́run ní ń darí ẹ̀mí Ọlọ́run ní ń darí ẹ̀mí nínú ara ọmọ èèyàn gbogbo ẹ̀mí pátá yursilullahu biha al-malaka ila al-janin Ọlọ́run bá aláà ní ọ̀ràn màláíkà pípé kó fẹ́ ẹ̀mí sí bá ṣe ẹran ọlẹ̀ yẹn summa tas'adu wa ruhu al-mu'mini ila al-janna idha mat tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá ti kú ẹ̀mí jáde agúnkè lọ sí sámà lọ nínú àlìjáná lọ yóò lọ ní tí ń lọ tí ń bọ̀ yẹn sọ lọ ẹ̀dá ni Ọlọ́run ránṣẹ́ ni ẹ̀yin bàbá wa yín yá wa wala tastahiqul ibada níta bá ti wá pè lẹ́dọ̀ Ọlọ́run ọba àgbọ̀rọ̀ sí wala nasta'inu bi àgbọ̀rọ̀ wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ wala nasta'idhu bi àgbọ̀rọ̀ sọ pé kó ṣọ́ wa wala nastaghithu bi àgbọ̀rọ̀ sọ pé kó gbà wá wala natawakkalu alayhi àgbọ̀rọ̀ gbára lé wala na'budu àgbọ̀rọ̀ sìn lẹ́nà lè ibadata lil khaliq ẹni tá a máa ń sìn òun náà lọ ẹni tó dá gbogbo nǹkan nínú tọ́lọ̀ ń dálẹ̀ mi ibadatu ruhi haram fil islam èèwọ̀ ni ká máa ní àwa ìjọ táwa ń sìn ẹ̀mí làwa ń sìn ọ̀kan nù wọn ó ní àkírun fún Allah ó ní ẹ̀mí làwọn kírun fún. lọ́mọ sọ wá nù. àgbákò mọ̀ ti délẹ̀ Yorùbá àwọn yòókù rẹ̀ tí wọ́n kọ́ níṣẹ́ tí wọ́n tírínì rẹ̀ wọ́n ló ti tún kọjá àlà ní tí ń sọ àwọn òfẹ́ kọ́ sọ síta wọ́n wá ń sọ pé ẹni tó sọ wọn kọ̀rẹ́ẹ̀tì aláàlá wa ń sìn. wọ́n sì mọ̀ pé ohun tó ń sìn ní lóòótọ́. ìlànà malaka Jibril samahu Allahu ruh Ọlọ́run sọ Jibril gan Ọlọ́run sọ ní Ọlọ́run pè lẹ́mìí wọ́n ní àwọn òkè rẹ̀ tọ́lọ́run fi kí o ní pé Jibril ń jẹ́ ẹ̀mí wọ́n ní tanazzalu al-malaikatu war-ruhu fiha bi idhni rabbihim màláíkà tí wọ́n ń pè lẹ́mìí gan tọ́lọ́run bá pè lẹ́mìí òun náà ò lè dásọ̀ kalẹ̀ àbí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. nazala bihi ar-ruhul amin. Ọlọ́run ọba aláàánú máa ránṣẹ́ ẹni ọba ránṣẹ́ ìsọlọ́run ẹni ọba ránṣẹ́ àlèsìn ẹlẹ́bi jẹ́ pé àwọn tí wọ́n pàtẹ́wọ́ wọn ní lórúkọ Jésù lórúkọ ẹ̀mí mímọ́
lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ yẹn Jìbìrìlù wọ́n rìfàsì. ipò kẹta làwọn sì tó sí. wọ́n fi Jìbìrìlù àti Ìsá wọ́n fi sí kẹta Ọlọ́run fi ní níbi tó ti gbé gbá. àti ànábì Ìsá tán pè lọ́mọ àti Rúhù tán pè lẹ́mìí mímọ́ Ọlọ́run ló dá àwọn méjèèjì ó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ó nígbà tí wọ́n parí. tábàdí wàá fẹ́ gbà nǹkan àwa ní dárúkọ àwọn méjèèjì yẹn máa ní dárúkọ àwọn ọ̀lẹ tí wọ́n padà kú yẹn ẹni tó dá alààyè ọba tí ọmọ bẹgbẹrẹ tí ò ní kú òun ló yẹ ká máa pè lórúkọ ẹ̀mí mímọ́ kọ̀ọ̀kan rẹ ti lórúkọ Allah tó dá ẹ̀mí mímọ́. wọ́n ti wá gbé àwọn òròrí yìí náà wọnú Islam àwọn ìjọ RMQK wọ́n ti kalẹ̀ sí ilẹ̀ Yorùbá wọ́n sì ti bẹ̀rẹ̀ operation wọ́n fẹ́ máa ṣe àwọn yẹn lọ́nà wọ́n ní àwọn táwọn o ọ̀rọ̀ ẹ̀mí làwọn mójútó wọ́n ní àwọn táwọn ọba yín sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí bí wọ́n tó fẹ́ dọ̀rọ̀ rú nígbà ilẹ̀ fẹ́ ká wọn mọ́ wọ́n ní kì í sọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ jọ àwọn ọ̀rọ̀ spirituality ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀mí ni àwọn pásítọ̀ ń bẹnu àwọn ẹ̀rí wọ́n ní àwọn oníṣẹ̀ṣe ń bẹnu àwọn wọ́n ní àwọn mùsùlùmí ń bẹnu àwọn ẹ wá ń pe mùsùlùmí síbi tí pásítọ̀ ń lọ ẹ ń pe mùsùlùmí síbi tí oníṣẹ̀ṣe ń lọ ẹtún fẹ́ eternity tó kàn jẹmọ́ wọ́n fẹ́ ṣẹ̀sìn di mélòó jẹmọ́ mẹ́ta lọ́kàn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ó wọ́n tá wí àṣẹ wọn ti tú tó dáwọn yẹn lọ́dọ̀ wọn ó sì ní tí wọ́n ń ṣe fún wọn wọ́n ní aláàárẹ̀ kó máa bọ̀ ẹni tọ́rọ̀ rẹ̀ bá dàrú kó máa bọ̀ ẹni tí ò bá bímọ kó máa bọ̀ gbogbo ẹni tí ò bá rí àbáyọ nínú ayé ẹ̀ kó máa bọ̀ wọ́n ní Ọlọ́run kí ń kọ kádàrá àwọn àgbà wọn ní sọ gbogbo tí ń sọ yìí ń bẹ̀rẹ̀ íńtánẹ́ẹ̀tì wọn lọ́lọ́run kí ń kọ kádàrá wọn ní ìwọ lọ́kọ̀ nǹkan rẹ̀ ó jáde lẹ́nu pòfẹ́sọ̀ kan láàrin wọn láwọn eléyìí kéwú ti dàrú mọ́ ọ lọ́wọ́ àáfàá ló pẹ̀rẹ̀ ó sì kéwú ọ̀gá wọn olúwa wọn olúwa mi ni wọ́n ń pè wadhalika sharrun adhim aburú ńlá ni ẹ̀yin bàbá wa yín ya wa ẹ má jẹ́ adákẹ́ o àwọn ọmọ wa wọ́n gbé fóònù lọ́wọ́ wọ́n wà lérí mídíà kálukú sì ní sọ̀rọ̀ tí ń bá yí àlìjànú òun náà ni wọ́n ń sìn àwọn ẹ̀mí tí wọ́n ń pariwo yẹn àwọn ẹ̀mí yẹn àwọn náà ni àwọn ẹ̀mí àlìjànú tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní salamu alayka rọ́ọ̀kà ya ìlú wọ́n sálámà sí tàn. wọ́n ní àlàáfíà kó máa bá ẹ̀mí ṣe ń jẹ́ rọ́ọ̀kà ya ìlú àyàn àlàáfíà yẹn láti bo ní ò ti wá látọ̀dọ̀ Ọlọ́run sí ọ̀dọ̀ ẹ̀mí ọ̀rọ̀ yín ti dàrú ajẹ́gbọ́n ọba kan ló ń bẹ tí máa ń fún yàn ní àlàáfíà wọ́n ní asàlámù alayka ya mọ́ríkàtà ya ìlú àwọn ẹ̀mí yẹn ni ẹ o wọ́n ní asàlámù alayka ya kọ́yíkọ̀ ya ìlú wọ́n ní asàlámù alayka ya kashfa ya ìlú. ayé pé ibi tí RMQK ti jáde. bẹ́ẹ̀ ni wọ́n ní rọ́ọ̀kà ya ìlú wọ́n ní r yẹn ó dúró fún rọ́ọ̀kà ya ìlú m ó dúró fún mọ́ríkàtà ya ìlú wọ́n ní q òun dúró fún kọ́yá ìlú ẹ̀rí k òun dúró fún kashfa ya ìlú tàtọ́wúrú Sufi wọ́n tó modernize Sufi náà nítorí pé nínú Sufi gbogbo àwọn ọ̀ràn yìí wà mẹ́tẹ̀lẹ̀ náà ọ̀yẹ́ àwọn kan fọ́ọ̀mù tí wọ́n ń bẹ̀ ni ya dámdámà ya ìlú ó wà nù Sufi ya tọ́mtọ́mà ya ìlú ó wà nù tasawufu ọ̀yẹ́ ya maska ya ìlú ó wà nù tasawufu ya jalijalo ọlọ́run ọba aláà yọ́ máa bá wa fi wọ́n mọ̀nà àti láwọn bàbá wa wọn Sufi náà kán gbégbá Sufi pamọ́ kán sọ́nù kí wọ́n padà sínú súnà nàbì ní tí wọ́n máa ṣẹlẹ̀ sáwọn àrọ́mọdọ́mọ yín náà ni ọ̀ ibẹ̀ yín bá ti ń dé tí wọ́n tún lágbára ju ti títí yín lọ àwọn ń fi rinlẹ̀ pé àwọn babaláwo àwọn pásítọ̀ pé wọ́n wà náà student àwọn táwọn train lérí spirituality àwa béèrè pé kí ni àwọn spiriti tẹ́ ń lò wọ́n ní mọ́ríkàtà ya ìlú àti ìrọ́kọ̀ ya ìlú àti kọ́yíkọ̀ ya ìlú àti kásífà ya ìlú ọlọ́run bá láti sọ́nà al-Qur'an al-Karim ọlọ́run bá ní wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada ọlọ́run bá ní gbogbo mọ́sálásí tẹ́rí yẹn bí a máa fẹ́rí kanlẹ̀ ọlọ́run bá ibẹ̀ ni wọ́n pè masajid ibi àti ti sujud ọlọ́run bá ní gbogbo amásíláṣí mi mo ní fala tad'u ma'a Allahi ahada fala tad'u ahadan ma'a Allah ọlọ́run ẹ má pè nǹkan mi lẹ́yìn ọlọ́run àwọn RMQK
táwọn bá ti fẹ́ sọ̀rọ̀ wọn ní ya Raqya ìlú ṣé Raqya ìlú ń jàlá ọlọ́run ẹ má pe nǹkan mi lẹ́yìn ìyá àti wọn. lẹ́yìn ìyá àti wọn Raqya ìlú wọn fi ṣe kíni approfession wọn di orúkọ àwọn ẹ̀mí tí wọ́n ń sìn síbẹ̀ wọn ní ya Kashfa ya ìlú ya Qayqa ya ìlú ẹ̀yìn náà rí lérí nẹ́ẹ̀tì rẹpẹtẹ ẹ máa ya ẹja fáwọn ọmọ létí kálukú ọmọ wá gbàlà kálukú ọmọ wá bayọ ẹ má jà wá gbàlà lọ́dọ̀ èso ẹ má jà wá ìgbàlà lọ́dọ̀ Shaitan ọlọ́run ní kul innama ad'u rabbi ọlọ́run bá nira nàbì sọ pé innama ad'u rabbi ọlọ́run bá aláàlì mi ọlọ́run bá tí ń tọ́jú mi òun nìkan lèmi ọmọ sìn wala ushriku bihi ahada ní mẹ́lòmíì tí tó máa ń pè lẹ́yìn ọlọ́run bá wa àwọn ìjọ RQMK Raqya ìlú làwọn ń pè o Kashfa ya ìlú Qayqa ya ìlú àti Marikata ya ìlú àtàwọn ya ìlú míì náà tí wọn sọ síta tó jẹ́ pé ó wà nú àmọ́ mẹ́rin yìí wọ́n láwọn mẹ́rin yẹn ní ògbóǹtarìgì ọ̀kan nínú wọn ó ní àwọn mẹ́rin yẹn ni wọ́n di ayé mú èmi fi ti ara mi gbọ́ báyìí ó ní wọ́n ju àwọn àbùdálù táwọn tàṣọ́ọ̀fù máa ń sọ yẹn lọ wọ́n sì ju àwọn àkìtọ́bù lọ. kótóbù àkìtọ́bù lọ́dọ̀ oṣù. wọ́n sì àwọn gáúsù yẹn wọ́n láwọn àwọn tàwọn jù àwọn yẹn lọ àwọn tó ń sọ fáwọn bàbá wọn sún fi pé kálẹ̀ jòkó jẹ́. ẹ sì mẹ́dọ̀. ó ní àwọn ẹ̀mí mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó ní àwọn ni wọ́n wà nígun ayé mẹ́rẹ̀ẹ̀rin. ṣọlọ́ kan sọ débi pé gbogbo aṣọ́rò mọ́sálásí ni ẹ̀mí yìí ń bẹ́ mọ́. ó ní bí ọba sí ẹ̀mí ayé ò lè dó èmi gbọ́ báyìí ni o ẹ̀dá ó ní Raqya ìlú òun di apá ẹgbẹ́ kan mọ́nú ayé Kashfa ya ìlú náà mú kan Marikata ya ìlú mú kan Qayqa ya ìlú mú kan. ọlọ́run bá ní inna Allaha yumsiku as-samawati wal arda an tazula. Allahu akbar. ọlọ́run bá ní aláàyín òun ló di sánmà tilẹ̀ mú ní ọjọ́ jábọ́lẹ̀ o. Allahu akbar. wa la in zalata in amsakahuma min ahadin min ba'dihi ọlọ́run bá ní tó bá wá ṣe wá fẹ́ jábọ́ ta ló lè hó díẹ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ní ta ló lè mú sánmà tilẹ̀ ẹ mọ̀ pé eré òfin sánmà tilẹ̀ wá. Suratul Fatir aya 41 ló wà. tó ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa oye àjálù ńlá kan tó lè léyìn o tí gbogbo wa ta lè fa àwọn ọmọ létí pé ìjọ RQMK ìjọ èṣù ni o ìjọ ìbílísì ìjọ àṣetáni ìjọ ẹ̀mí burúkú. kò sí kankan tẹ́yìn àáfà òun kéwú ó ní mùsùlùmí lòun eléyìí pásítọ̀ tọ̀hún oníṣẹ̀ṣe tẹ́ẹ̀ bá tẹ́jọ́ ń pàdé lójú kan awo lẹ́ ń ṣe torí gbogbo àwọn ẹ̀sìn yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni awo ọ̀tọ̀ kìrìsìtẹ́nì tọ̀ ìsìlámù ọ̀tọ̀ àwọn ìsìlámù ni wọ́n ní ká ṣe ọlọ́run ní inna dina inda Allahi al-Islam nígbà yẹn wá ní ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ń sọ tẹ́ ẹ̀ sì ń fa kéwú lẹ́nu ẹ sì ní ẹ̀ ń kírun wákàtí márààrún bó lẹ́sẹ̀ wá máa kírun. nígbà tó bó sípò òun lọ jáde òun jáde. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ni òun lọ yunifásitì kéwú òun jáde ilé kéwú tí ń kọ́ yẹn nípa lóga àròbíyà èdè lárúbáwá tẹ̀sí yóò sì wá jẹ́ pé ìbò lẹ́sẹ̀ wá papọ̀ la a'budu ma ta'budun lọ́wọ́ ní Qur'an ọlọ́run ànábì sọ pé kúlì yá ayyuhal kafirun yín kèfèrí la a'budu ma ta'budun àní pàdé àní sintẹ́nsìn lakum dinukum waliya din lakum dinukum kálukú ọmọ ṣe ti tiẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn ìjọ ta wí yìí wọ́n ti ànọ́ọ̀sì fún ilé ayé wípé gbogbo ẹni bá ti rẹ̀ kọ́ máa bọ̀ wọ́n ní kọ́dà kìí ṣe pé Nàìjíríà nìkan ni àwọn yòókù àwọn wà àwọn kan bẹ́ẹ̀ ń lu ìbónú wọn ṣẹ́rí kí ní ẹ̀tẹ́ bá tẹ̀sí dáadáa yọ padà lídì sáwọn Tálí àwọn India àgbà àwọn àfa àgbààgbà bíi náà máa jáde nílẹ̀ Yorùbá bíi tán làwọn lọ India lè gbàgbára àwọn ìpèkúpè yìí náà ni òní jáyà Al-Qur'an ni wọ́n bá lọ ọ̀dẹ̀ sí ní tí ó sọ ní Qur'an wọ́n ní kẹwàá pé kẹwàá gbà ìwòsàn wọ́n lè fún mi láwọn ìwòsàn kan o tó tí ẹ̀sìn òṣèlè wọ̀ àmọ́ wọ́n sọ ẹ̀mí mọ́ àwọn ẹ̀mí yẹn nípa àwọn ẹ̀mí yẹn ní ó jẹ́ kí àwọn táwọn fún yín ó ṣiṣẹ́ tani máa fún yẹn lálàáfíà Ànábì Ibrahim ní fa idha maridtu fa huwa yashfini tó bá rẹ̀ mí Ọlọ́run ọba aláà lọ́ba tí máa fún mi ní àlàáfíà tani ṣáfì ẹ̀yin bàbá wa tani máa fún yẹn lálàáfíà lẹ́yìn Ọlọ́run ọba níbi bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ wá rí báyìí yóò wá dáa kí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí oyè kálọ̀ lè mà wípé Allah subhanahu wa ta'ala òun ni ọba tí máa ń fún yàn ní ìwòsàn Ọlọ́run ni wa in yamsaska Allahu bidur Ọlọ́run ọba ní tí ara bá ní ọ
pé fala kashifa lahu illa hu ọ̀ṣẹ́ni tó lè mú ìnira yẹn kú lẹ́yìn Allah nìkan wa yuridika bi khair tọ́lá bá sì fẹ́ sínà fún ọ tó fẹ́ ta ọlọ́rẹ fala radda li fadli ọ̀ṣẹ́ni kan tó lè dá orin náà dúró tí ò fi ní wá sọ́dọ̀ rẹ̀ Suratu Yunus àyà 107 ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àyà eléyìí ló já mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run bá ní gbogbo nǹkan wa. ká má wo àwòsàn lọ ibi tí ò sí. ẹ má wo àwòsàn lọ́dọ̀ ìjọ RMQK ọ̀daràn ni wọ́n fẹ́ bà kí dàjẹ́ wọ́n fẹ́ bà ìsìlámù jẹ́ èyí sẹlẹ́sìn ìsìlámù ni wọ́n ẹlẹ́sìn mẹ́ta lọ́kàn nígbà tí bàbá pásítọ̀ wá sùkúù yìí tó mú ìgbàgbọ́ lọ oníṣẹ̀ṣẹ̀ náà mú gbàgbọ́ lọ ẹ̀yin náà lẹ kọ́ oníṣẹ̀ṣẹ̀ nígbàgbọ́ yẹn. ẹ̀yin náà sì ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀. ẹ̀yin náà sì ń bẹ́ẹ̀lẹ̀ tẹ́lẹ̀. a fẹ́ da mẹ́tẹ̀ẹ̀ta kù. ẹ̀yin táwọn sọ ni pé wọ́n fẹ́ tírèèni wọn lérí bí wọ́n sì máa ṣẹgbéyàwó àlìjànú tí wọ́n ṣe bẹ̀ gan nìyẹn. tọ́lá àwọn ọlọ́kọ̀ ìyá ìlú tí wọ́n gbé wọn kì í ṣe màláíkà ọlọ́kọ̀ ìyá ìlú sì tó kọ lọ́hùn. lẹ́yìn màláíkà àti àwọn kèé sì sọ pé èèyàn pé bàbá wọn àti ìyá wọn kan jẹ́ ọlọ́kọ̀ ìyá ìlú. lábàtí wàá mú màláíkà kó tàdé kèé so kọ lọ́hùn kèé so kọ màláíkà kèé so kọ èèyàn ó kọ tàdé ọ̀tún jẹ́ ọkọ̀ àlìjànú ní ọlọ́kọ̀ ìyá ìlú dámúdámà ìyá ìlú náà wà àwa ti mọ̀ yẹn ti pẹ́ yàtọ̀mùtọ̀mọ̀ ìyá ìlú náà wà tọ́nà bá dàrú máwọn èèyàn lọ́wọ́ ni wọ́n máa lọ lè fàfàkùfà wọ́n sì padà máa ń ya wèrè náà ni. ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ yẹn wọ́n máa takora wọn kò ní lójútùú ọyẹ nígbà míì máa ń ṣẹlẹ̀ kó gbé àárẹ̀ lọ́bẹ̀ lọ́dọ̀ àwọn ìjọ RMQK kí àjọjọ àárẹ̀ bá ṣe pẹ́ lómi báyìí kò síbi táwọn èèyàn lè lọ bẹ́ẹ̀ ẹni tí ń wọ́ ọmọ ẹni tí ń wá àlàáfíà àti ẹni tí ń wọ́wọ́ kò síbi tí àwọn mẹ́ta ò lè lọ kò sí ọlọ́mọ fi ta wa ẹni tí ojú owó bá pọ́n àbójú ọmọ pọ́n àbójú àlàáfíà pọ́n. ipò náà ẹni tí ń wá pọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ń wá ó fẹ́ bó sípò ó fẹ́ sáyé wọn náà fẹ́ wà náà àwọn tí wọ́n máa porúkọ ẹ̀ láyé ẹ̀ fẹ́ lókìkí ṣe rí gbogbo tá a bá ń ṣe kánú tipa padà kú rọ́bà jẹun tó jẹ tán tó mú tó sì gbádùn tó gbà náà ó padà kú náà. gbogbo tó bá nípìnlẹ̀ yóò padà lópin. olùmọ̀lá òbí dáyà. ọlọ́run mọ̀jà ti bọ̀ tán wọ́n burú o. rí gbà mí wọ́n gbé aláàrẹ̀ wá sọ́dọ̀ àwọn ìjọ RMQK aláàrẹ̀ àwọn ọ̀jẹ̀nú kan ní dàlámù. ó lè wá jẹ́ pé inú àwọn ọmọọṣẹ́ ẹ̀rọ kàyà ìlú ọ̀jẹ̀nú yìí. àbíkọ́ jẹ́ inú àwọn ọmọọṣẹ́ ọ̀yẹ́ àlìjànú tó ń pè ní kọ́íkọ́yà yìí. àbí káṣífà. àbíkọ́ jẹ́ ọ̀kan náà àwọn ọmọ ọ̀dọ́ káṣífà. lọ́wọ́ sọ wá ní. orí àwọn yẹn ti burú yá yìí. wàláhì orí burúkú dà pé báyìí. ànọ́ṣọ́ra yíyá wa náà fi dé ànọ́ṣọ́ra tó kìsùmán màṣọ́rọ́ àwọn ọmọ mọ̀nà wa. afẹ́ hálò sihiri bí sihiri. ọ̀dà pè ní ànọ́ṣọ́ra tó al-mamnu'a. káfẹ́ fi àlìjànú lé àlìjànú kú. káfẹ́ fi dánwó dán. inú àwọn ọmọọṣẹ́ àwọn ọlọ́kàyà ìlú ni ó kó sẹ́nìkan la ní dàlámù. wọ́n wá gbé wá sọ́dọ̀ ìjọ RMQK tí ọba ti débẹ̀ wọ́n wá pẹ̀rọ ọkọ̀yà ìlú wọ́n pè wọ́n ní salamu alayka ya ọkọ̀yà ìlú wọ́n yọ jáde sí wọn. ó kọ́ tí ìbá tó jókòó lọ́wọ́ àlìjànú náà dáhùn lọ́kọ̀yà ìlú wa dìde òun ní wàá sọ fún àlìjànú tọ̀hún pé ọyá kò lára ẹ̀. bọ́mọṣẹ́ rẹ̀ náà ń tẹ́. bọ́mọṣẹ́ ni pé ìgbà tí sájẹ́tì ní disturb yẹn tí DPO wa ń sọ fún pé ọyá kò mẹ́ ẹ̀yà fẹ́ nìyẹn lẹ̀. wọ́n wà ní agbára mbẹ́mbẹ́ o àwọn táwí yìí àwọn ti di kèfèrí torí pé èṣù wọn ń pè ẹni bá ti ń pèsè ti di kèfèrí ẹni bá ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú èṣù ó ti di kèfèrí àwọn yẹn sì ní àwọn àlìjànú yẹn tọba ti rẹ́dì pò di kèfèrí ẹni iṣẹ́ tọba ti bẹ̀ wọ́n máa jẹ tọ́lọ́mbà ṣe kíni tọ́lọ́mbà fẹ́ àwọn yẹn nígbà míì ní máa ń ṣẹlẹ̀ nígbà míì tí wọ́n ní wọ́n lè jáde tí kọ́yíkọ̀yá ìlú lé àlìjànú tí ó ń di ẹnìyẹn lọ́wọ́ tí ó lè jáde léyìí tí rúkìá náà lè lè jáde tọ́jọ́ pé àdó àdá lè ṣe kíni ó lè lè jáde tọ́ba ka kùrùsí yọ jáde bẹ́ẹ̀ ka sọ́ọ̀tù bá kọ̀rọ̀ yọ jáde wọ́tábà owó máa tẹ̀tọ́ lùṣàyà tí wọ́n la mọ́lẹ́kì Suleiman yọ jáde bẹ́ẹ̀ ka fálákì àti dáǹsì yọ jáde. bọ ohun táwọn fi lè jáde tí wọn ṣíríkù làwọn ilé. ẹ bọ làwọn fi lé. ìwọ lo wọ́n bẹ àlìjànú wọ́n wá ní kó lé àlìjànú ara ẹni yẹn kó
tó bá ilé tó ṣe tí wọ́n mọ́ wọn tún lè rán padà. bẹ́ẹ̀ ni ẹni tá a wí yìí oye tóun náà lọ tó lè bá wọn pẹ̀lú àkùnrin bá wọn fàlìjànú lé àlìjànú òun náà ti dẹ̀lẹ́bọ̀ torí òun náà ti gba tí wọ́n ṣe yẹn gbọ́ lójú ọ̀farabalẹ̀ fún wọn ló ṣe jẹ́ pé èèyàn ò ní lọ́dọ̀ ìjọ RMQK kọ́mọ̀jẹ́ kèfèrí ọ̀bẹ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá ìlà wa kọ́ ṣàánú wa àti ilé fírọ́kọ́tù alimárikọ̀ wọ́n ní ṣe rí àwọn ìjọ yìí ọ̀nà làwọn ìjọ tí wọ́n ti bẹ́sẹ̀ sẹ́yìn jama'u bayna tasawuf wal wathaniya wọ́n kó ìdajì sufi àti ìdajì ìbọ̀rìṣà Allah bá aláṣẹ ni wa annahu kana rijalun minal insi ya'uduna bi rijalin minal jinn fazaduhum rahaqa Allah bá ní ẹ̀ẹ́dẹ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nílà ká inú wọ́n máa lè wàsọ pẹ̀lú àwọn àgbààgbà àlìjànú fazaduhum rahaqa Allah bá ní fazaduhum khawfa Allah ní ọkàn wọn ní balẹ̀ bá wọ́n náà báyọ̀ lọ́dọ̀ àwọn alálìjànú ẹni bá wá àbáyọ̀ lọ́dọ̀ àwọn alálìjànú bẹ̀rù lọ́wọ́ akúnbẹ̀rù ara rẹ̀ kẹ́ẹ̀sì àwọn RMQK nìkan ní àwọn ìjọ Rawaniya o àwọn míì bẹ tí wọ́n ń fa orúkọ àlìjànú ní àwọn Sufi tí wọ́n ní àwọn láwọn Rawaniya kan táwọn ń lò ẹ̀jẹ̀ pé wọ́n bá ń lé ní àwọn kan tún àwọn èèyàn tún modernize ẹ̀ àwọn tún modernize ẹ̀ ni wọ́n sọ di school ó ti láwọn èèyàn jáde ń bẹ̀ madrasatu shaitan oyè láwọn èèyàn jáde ń bẹ̀ wọn ò fọlọ́run mọ àwọn èèyàn mọ́ ẹ̀mí ni wọ́n ní kí wọ́n gbára lé ẹ̀mí ni wọ́n control wọn ní wọ́n bí àbùkátà wọn ṣẹ́rí gbogbo àwọn míì náà ń bẹ táwọn náà sí àlìjànú gbogbo àwọn tí wọ́n wọṣẹ́ àwọn àjọ Rawaniya làwọn náà yuhi ba'duhum ila ba'd sukhzul qawl gurura ọlọ́wọ́ bá ní wọ́n máa ń sọ ìsọkúsọ sí etí wọn àwọn àlìjànú wọ́n máa sọ sí etí àwọn bàbá tí wọ́n ń wọṣẹ́ àjànú sọ fún mi pé ẹrù tó sọnù wọ́n lọ di igi àràbà ní Ìṣẹ́yìn wọ́n bá ń bẹ́ wọ́n sì débẹ̀ lóòótọ́ wọ́n bẹ̀rù náà wọ́n bá ń bẹ́ àwọn àlìjànú ni wọ́n ṣe kí ni àwọn àlìjànú àwọn ni wọ́n gbé ẹrù náà lọ́bẹ̀ àbí kí wọ́n júwe ibi tẹ́ni yẹn gbàgbé ẹrù yẹn sí àwọn yẹmọ́ ní àtà àrùráfà anábìnrin tó wà lọ́lẹ̀ bá àwọn tí wọ́n máa sọ pé àwọn àrọ́fà ni àwọn ọmọ ibi tí nǹkan wà anábìnrin ó ká yìí ní bá sọ dápọ̀dọ̀ káfàrà ẹ̀mí kèfèrí ni o àwọn Rawaniya làwọn náà ń lò gbogbo àwọn tí wọ́n wọṣẹ́ àwọn alálìjànú tí wọ́n ṣàṣeyàn Rawaniya làwọn náà ń lò èmi kan náà ni wọ́n nígbà wọn bá rìn kan mọ́lẹ̀ nílọrin tani kiri ọmọ ọ̀fẹ́ ni tó wà ní China ní sì ń dáhùn bẹ́ẹ̀ tá a sì wá wọ́n bò nǹkan mọ́ etí àrò tán ẹ̀ ń tọ̀ wọ́n ó pè pé rí ń fọ́hùn ṣé àmọ̀ pé mi kan ti dọ̀hùn èmi kan ti dọ̀hùn gbogbo àwọn bàbá ọlásàsí àbójálà àbí ẹlẹ́bọ gbogbo wọn náà Rawaniya làwọn náà ṣe kíni iná làwọn náà ń lò wọ́n lè mọ́ máa o gbogbo ẹni tí bá ti ṣàṣeyàn wọ́n ní tó bá di jáde kéyàmà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní tó bá di jáde kéyàmà tí gbogbo abá dìde níwájú ọlọ́run ọba aláwọ̀ wàá sọ fún àwọn màláíkà pé ẹ̀yin màláíkà ẹ̀yin Rawaniya ń gbẹ̀ wà láyé ẹ̀yin Rawaniya wọ́n láwọn màláíkà ọ̀rọ̀ dìnnà ìpè irọ́ o àwọn ìjọ RMQK àwọn kí wọ́n ń sìn o wọ́n ò sin àwọn màláíkà o wọ́n sì àwọn wà ń bẹ̀ ká máa sìn wá ká sì dákẹ́ ọlọ́ọ̀bá ni wa yawma yahshuruhum jami'a ọlọ́ọ̀bá níjọ́ ta bá kó gbogbo wọn jọ gbogbo ìjọ RMQK pátá àtàwọn ìjọ alálìjànú Sufi àtàwọn oníṣẹ̀ṣe táwọn náà lálìjànú àwọn bàbá oníṣẹ̀ṣe àwọn bàbá ológun ká wọ́n sàn táwọn lálìjànú síyàn ẹlẹ́mìí làwọn náà ń lò ọlọ́ọ̀bá ta bá kó gbogbo wọn jọ àti gbogbo àwọn ẹ̀dá ọlọ́run thumma yaqulu lil malaika ọlọ́ọ̀bá aláwọ̀ wá sọ fún àwọn màláíkà pé àáwùláhì iyyakum kanu ya'budun ṣé ẹ̀yin àáwùláhì iyyakum pé àáwùláhì ni pé ṣé àwọn èèyàn yìí iyyakum kanu ya'budun ṣé ẹ̀yin màláíkà yaqulu lil màláíkà ọlọ́run sọ fún àwọn màláíkà ni àáwùláhì iyyakum kanu ya'budun ṣé ẹ̀yin làwọn kìíní yìí ń sìn gbà tí wọ́n bẹ láyé ẹ̀yin ni wọ́n wá ìṣòro ni wọ́n wá báyọ lórí ìṣòro wá sọ́dọ̀ rẹ̀ sẹ́yìn ni wọ́n ń pè ẹ̀yin ni wọ́n ń sìn qalu subhanak wọ́n láwọn màláíkà ní wọ́n ọlọ́run ọba ò títóbi wọ́n ọlọ́run mímọ́ fún ọlọ́run tí ò sábùkù lára ẹ̀ wà tó pé anta waliyuna min dunihim ìwọ ni ọ̀rẹ́ wa àwọn ìyẹn sọ̀rẹ́ wa wọ́n dínà pé àwọn àlìjànú yẹn sọ̀rẹ́ wa ìwọ ni ọ̀rẹ́ wa bal kanu ya'buduna al-jinna ọ̀rọ̀ àbẹ́ bá jẹ́ pé àlìjànú wọ́n ń sìn òkè sàwá o
bí ẹ̀mí làwọn màláíkà náà àwọn ẹ̀mí yẹn àwọn ní àwa kí wọ́n ń sin òun ò sin àwa o aktharuhum bihim mu'minun bal kanu ya'buduna al-jinna àlìjànú ni wọ́n ń sìn kọ́dà máa rí aktharuhum bihim mu'minun aktharuhum mu'minuna bihim wọ́n ti gba àlìjànú náà gbọ́ ló ṣe jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n ti ní sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn àràwáníyà ni wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń lọ àwọn àlìjànú àwọn ẹ̀mí àlìjànú yẹn àwọn ọmọọṣẹ́ Iblis àwọn ọmọọṣẹ́ Shaitan Suratu Saba àyà 40 ìyàtọ̀ àyà 41 ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa oyè ẹ̀dàkùn tó lọ́wọ́ bá wa àti àwa tá a wà ní lẹ́fù ní tasawufu tá a máa ń fọ́kọ̀ àlìjànú àwọn afafakúfà àwọn mùsàkákọ̀ aláwọ̀ yásò àwọn tí wọ́n sọ fún wa pé kí ni tó máa rẹ̀ tá à ní sọ̀túnmẹ̀ inú àyà àráyà fún inú àdísù àrádísù fún ọlọ́run a máa pè ní kútúbà àmọ́ máa pè ní kútúbà Yasin kútúbà Yasin kútúbà ìsáwákà gbogbo ẹ̀ náà tọ́mọ̀ yá ìlú ìyá dámọ́dámọ̀ yá ìlú wà ń bẹ̀ làwọn ìjọ RMKK àwọn tó wá àwọn modernize àwọn fẹ́ kan kó sọ pé mẹ́rin yẹn gangan ní làwọn mú tàwọn ọlọ́run bá wa dá wọn padà sínú ẹ̀sìn Allahumma ruddahum wa atba'ahum ila al-islam raddan jamila ọlọ́run bá wa dá wọn padà sínú ìsìlámù gidi ọlọ́run bá aláàkọ́ bá fọ̀nà mọ́ wọn gbogbo àwọn tàbí hásùn wọn lọ́wọ́ ọlọ́run bá tú wọn lẹ̀ lágbára ọlọ́run bá gbogbo tàbá ti ń wá ẹja sálù Qur'an ẹja sí hadisi àbáyọ lè sọ̀rọ̀ wá wà ń bẹ̀ ọ́ ọlọ́run bá lọ́ba tí mú sọ̀rọ̀ lọ ọlọ́run ni ká máa pè ó ká máa pè dá ọlọ́run ká máa pè màláíkà ká máa pè àlìjànú ká máa pè mí kankan ọba tó dẹ̀ mí ni ká máa pè ọlọ́run tó dá wa tó dẹ̀ mí ó ní ká máa pè èyí tó dá wa tó máa sọ̀rọ̀ wa tó sì lè mú kú ọwọ́ rẹ̀ ní decision wa gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ ìyẹn báyìí náà kọ́dọ̀ amúrán ọ̀yìn náà máa yẹ kó lulẹ̀ òkun fún gbogbo ohun tí ó bá ti ṣẹlẹ̀ ọlọ́run nìkan ni ó pàṣẹ o gbogbo ẹ̀mí pátápátá ọlọ́run darí àwọn náà ni gbogbo ẹ̀mí ló sì padà kú kullu man 'alayha fan gbogbo ẹ̀mí ni ó padà kú wáyé bukọ̀ wájú rabbika yóò àṣẹkù ọlọ́run bá nìkan ọlọ́run bá ẹyọ kan iná lọ́ba tó dá wa òun náà lọ́lẹ́tọ̀ sí ká sìn ká máa bẹ̀ ká máa pè ká gbára lé ìjà kù nínú ìjọ tí ń sin ẹ̀mí ẹ̀já bọ́ sí inú ìjọ tí ń sin ọlọ́run bá tó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́jà sí náà rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Jazakumullahu khair àbí Allah subhanahu wa ta'ala ọlọ́run kó wá ní san sheikh wa ní ẹ̀sùn olóore àbí Allah subhanahu wa ta'ala dáadáa wọn ọlọ́run dákun mọ́jọ́ bàjẹ́ àti ń rí yín dáadáa ọlọ́run dákun mọ́ yíye dáadáa yín padà sáyé dáa àbí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sí ń jíṣẹ́ ọlọ́run bá kiri ọlọ́run jẹ́ kí ẹ bá nínú mizan hasan ọlọ́run kó bá mójútó yín àtàwọn ẹbí yín jazakumullahu wa anna wa anil muslimina khairan jaza ọlọ́run ọba kí ó bá ní san àwọn onígbọ̀wé ètò kọ́lọ́run bá san àwọn náà ní ẹ̀san olóore fún àǹfààní àwa tí a bá ní bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ yìí àbáwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn sheikh wa mi kí a mọ mẹ́sẹ̀gì nọ́mbà tí mo fẹ́ pè yìí bóyá text message ní àbí lórí WhatsApp tàbá ti kọ lectures sí lecture tá a send ẹ̀ so wọ́n fi wá síbi tí a ti mọ̀ rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí gbọ́ 07069744185 kí a message number 07069744185. Àwa tí a bá ní ìbéèrè kan sí kejì kí a pè sórí studio line SBS ní àsìkò tá a wà 07031501256 07031501256. Àwa tí a bá ní ìbéèrè kan sí kejì lórí ètò. Naam, ó ti rebete. A gbọ́ yín dáadáa o. Networking yẹn ò ṣe dáadáa. Jazakumullahu khair. Ìbéèrè mi ni pé àwọn ìjọ tá a ṣàlàyé nípa àwọn yìí, kí lójúṣe ìjọba towards àwọn ìjọ yìí? Ìgbésẹ̀ wo níjọba lè gbé lórí wọn? Ètí ń ṣẹlẹ̀, òun náà ni pé. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Ara. Àmín, àmín. Okay, kí ni ìbéèrè? Okay. Okay. Akramakumullah. Wọ́n ní àwọn lẹ́nìkan tó ṣe pé kì í tẹ̀yẹ pẹ̀. Àwọn tó bá gbá tẹ̀sùbá mú báyìí yóò mọ̀ sọ pé báyìí ní orí yóò sì mọ̀ rí bẹ́ẹ̀ tó ń bídíà lòun náà. Ó ti kó ló ń bídíà ó ti di kèfèrí.
La ilaha illallah. tó bá mọ̀ pé ìmọ̀ ń sọ̀yàn di kèfèrí Ànábì ní man ata arrafan aw kahinan fasaddaqa Ànábì ní tó bá lò lè bá wọn tí wọ́n wòsẹ́ ó sì gbàgbọ́ Ànábì ní ó ti di kèfèrí pẹ̀lú Al-Qur'an nígbà tẹni tó lè wòsẹ́ di kèfèrí ẹni tí wọ́n wò kí lọ́wọ́ yá nídìí bẹ́ẹ̀ Allah ní qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah Ọlọ́run wá ní kọ̀kọ̀ yẹn o Ọlọ́run ní kò sẹ́ni kankan tó mọ̀ tó lè sọ lẹ́yìn Ọlọ́run ọba lánìkan gbogbo àwọn tó wà sánmà àti àwọn tó wà lórí ilẹ̀ Ọlọ́run ní gbogbo wọn kò sẹ́ni kan tó mọ̀ kọ̀kọ̀ fi Ọlọ́run ọba ńlá nídìí bẹ́ẹ̀ ni ẹ̀yin ń gba information nǹkan fa tẹ̀sùbá ni ẹ̀yin ọmọ tó ti fà kó tó máa fa tẹ̀sùbá wọn yóò ti ṣe istiqdam oyé àwọn arwah àwọn náà máa ń sọ àwọn tó bá súnmọ́ wọn dáadáa ṣé àṣírí ìròyìn àwọn bàbá yẹn àwọn tó bá kéwọ́ àwọn náà sọ pé àwọn ní kádìmí kan tí ń sin àwọn ọ̀tọ̀ ni tí wọ́n pè síta wọ́n á ní gàrí tí a rẹ̀ wọ́n ní kùdáàmù wà lérí táwọn bá fàṣẹ kan táwọn kùdáàmù rẹ̀ wọ́n mọ̀ jíṣẹ́ fáwọn ọmọ náà wà nínú èdè Yorùbá ó ní àwọn jẹkújẹ kan tá máa ń jẹ tọ́jẹ́ pé téèyàn máa fi ṣe kíni téèyàn máa fi ń sọ. Wa alaikum salaam wa rahmatullah. Kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè? Àmín. Kí ni ìbéèrè yín sà? Barakallahu fikum. Kọ́kọ́ sára lé. Ìtẹ́ ìpè yẹn náà ni bídí àti ìpè yẹn gangan náà ni lórí tá ànábì ọba ti ṣe ni wọ́n ń pè ní bídíà ànábì àmà ká ni ànábì àmà ká lọ́wọ́ àná kíkà yẹn lọ́wọ́ àmbẹ̀ bismillahir rahmanir rahim àbí kọ́ sílé hàn mú kọ́ wá so mọ́lé àbí kọ́ sára lé nígbà ànábì lọ tán náà wọ́n dá yẹn lẹ̀ ànábì máa ń ká ni bismillahir rahmanir rahim inú orúkọ Ọlọ́run ọba ni bismillahir rahmanir rahim gbogbo tí n bá fẹ́ ṣe ànábì ní wa alaikum salam tula kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè? Kí ni ìbéèrè yín? Ìbò ti rebete. Last call inshallah. Bismillahi alladhi la yadurru masmi shay'un fil ardi wala fis samawati was-sami'un alim. Ànábì ní tẹ́ bá ka mẹ́ta lójúmọ́ àbúrò ní sẹ́yìn tí lè fi sùn látọ̀dọ̀ àwọn ọmọ ànábì Ádámù àtàwọn ẹ̀dá Ọlọ́run. Bismillahi náà wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀. Bismillahi dá àmọ́ ọmọ ká lẹ́nu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ni ìbéèrè yín sà? Kí ni ìbéèrè yín? Naam. Kí ni ìbéèrè yín? Àmín. Àníyàn àrùn jímọ̀ ọlọ́mọṣẹ́ ìṣàánú wa bàbá ẹ dákun ṣe rí àti jímọ̀ àti ìrun ọ̀ranyàn kò sí èyí tó láníyàn bẹ́ẹ̀ o àwọn bàbá wa jọ̀hún tí wọ́n máa ń fún wa ní tírà níyàn wọ́n rò pé ó kọ̀rẹ́tì o Allahumma inni nawaitu fàrídọ̀ sọ̀láàtì zórí gbédé àní o àdádálẹ̀ ní ọkọ̀dá ṣe rí ẹ̀mí pé ẹlẹ́mìí pé ẹlẹ́mìí kírun zórí ìrun àyílà tí a fi jáde ńlé ẹ ti dàníyàn náà tí ìmọ̀ bá ti ní Allahu akbar ẹ̀yin náà ṣe Allahu akbar ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ tó máa wí má ẹ̀ ní wí jẹ́jẹ́ ẹ̀ sì ní wí jákè ẹ̀ bá ti tí ìmọ̀ bá ti ní Allahu akbar ẹ̀yin náà ṣe Allahu akbar àníyàn yín wọ́n ní an-niyyatu mahalluha al-qalb nínú ọkàn ni ó wà kò ní jáde sí eré àwọn. Assalamu alaikum. Wa alaikum salam tula. Last call inshallah. Àmì kí lórúkọ yín wọlé tí ń pè o? Ok, kí ni ìbéèrè yín? Náà. Kí ni ìbéèrè yín? Ọ̀ní òṣèrà rẹ̀. Táyọ̀, ó ti yé. Ó sì ṣàkó àbí? Bẹ́ẹ̀. Wọ́n tàn wọ́n ó kírun lọ òpèsè rákà mẹ́rin lòun kí ni àbí mẹ́ta. Ṣé méjì ni àbí ẹyọ kan? Wọ́n ní yóò dúró lérí èyí tó kéré. Méjì ni àbí ẹyọ kan yóò dúró lérí ẹyọ kan. Mẹ́ta ni àbí méjì mẹ́ta àbí méjì yóò dúró lérí méjì. Yóò wá fèrè kanlẹ̀ lẹ́ẹ̀mejì ká tó sálámà. Yóò fèrè kanlẹ̀ lẹ́ẹ̀mejì ká tó sékìn. Ká tó sálámà. Yóò ṣe qabli sujudi qabli náà. Jazakumullahu khair. Ní rí mọ́jú báyìí lọ. Tẹ̀ni àwọn sheikh wa ní khutbah ní
àdúgbò pàkátà ọlọ́run kó má sábà ní ṣe ń rọrùn ọlọ́run jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọlọ́run bá kó gbá lẹ́sìn jazakumullahu khair tó bá di ní ìrọ̀lẹ́ ní ẹ̀yìn ilé ẹ̀kọ́ Godak ní Asadam Sheikh wa ní ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ ní Masjidu Dhikr inshallah ní Abdullah طيب inshallah wọ́n mọ̀ katira al-aqidatu at-tahawiyya wọ́n mọ̀ ká fún wa ńbẹ̀ jazakumullahu khair ọlọ́run kó mọ́ta gba ilé náà lẹ́sìn fún wa fún àǹfààní àwa tí a bá fẹ́ dá sí ètò fiqhul Islam ẹ jẹ́ kí a mọ̀ kàn sí wa lórí Money Point account 6989343667 Money Point 6989343667 lórúkọ tèmi Abdullah Zakaria ọ̀kan làwọn Abu Abdurrahman Ustaz wa Sharif Abu Uwais bákan Abu Muhammad àti bàbá wa tí àtẹ̀lé wa tí wọ́n wá dá wa lẹ́kọ̀ọ́ fadilatu Shaykhina al-Imam Qamaruddin Yunus Akorede hafidhahullah andagbèrè pẹ̀lú gbólóhùn subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta